èmi kan lọ́jọ́ gba àwọn onílẹ̀ lára mo ti dòkìtì àwọn olóde ìdúrà díẹ̀ fún bàbá onílẹ̀ lẹ́bí sọ̀rọ̀ ẹlẹ́wùjà nítorí bàbá mi ń bẹ láàrin àwọn ọ̀tá ọ̀run mi là ń bẹ láàrin àwọn panipani ìdẹ́kẹ́lẹ́ ìdòwò fi ṣẹ́tẹ̀ ìgbà ọ̀tá wọn là ìgbà yóò fi ṣẹ́tẹ̀. wo gbogbo ìgbà kí ìgbà ìlérí tí ìmọ̀ ń ṣe fún ọ náà ní ìtòsí fún ọ pé gbogbo ìgbà kí ìgbà tó o bá wọ ẹ̀yìn rẹ báyìí èmi lọ́ọ́ mọ̀ rí. ẹ kú lé làkàrà lé ẹ kú ọ̀nà làkírú ọ̀nà ẹ kú àti làákìrì ẹni bá bá rí rẹ ní lọ́jọ́ tó ti pẹ́. orúkọ mi ni Olúmọkò mo tí ìwà rírí gbígbé tí gbogbo èèyàn mọ̀ ní Olúmọkò èmi lọ gbá mọ lábàá pàpọ̀ èmi dáadáa gírí èmi ìdágìrìdá èmi tí mo wà nínú ilé tí mo ń dẹ́rù bara mi bí n bá sínú ilé ẹ̀rù ń bà àwọn èèyàn. èmi Olúmọkò mo wá polówó YouTube wa fún yín ni Aláyàkí TV lórí TV yìí lórí YouTube ibẹ̀ lẹ́tí láǹfààní àti máa wo sinimá ìgbàlódé láti máa fi àwọn fíìmù àgbéléwò eré àgbéléwò tó láyàkí ibẹ̀ lẹ́tí máa wò ẹ wò ẹ share ẹ comment ẹ dẹ̀ like lórí YouTube wa tá a pàkọ́lé ẹ̀ ní Aláyàkí TV. sinimá kan tá à ń ṣe lọ́wọ́ yìí la pàkọ́lé ẹ̀ ní Ayé Ọ̀tẹ̀ ẹni tí ó fa ọ̀tẹ̀ sáyé èmi àti Ọlọ́run ní jẹ́ owó ayé wa tó bá kú dẹ̀dẹ̀ kàkéyí akẹsàn máa wọ́ tẹ̀rígbà sọ ikú ò ní pa yín o kò ní pa ẹ̀mí náà torí pé ò ní palẹ̀ ikú ò ní nǹkan kan tí ó fa tẹ́gùn sí ikú ò ní pa kíri àrùn kì í ṣe kí náà méjèèjì lọ rè ìjókòó sẹ́kù lé ikú. ikú mọ́jú kọjá lára wọn ikú ò ní pọlọ ikú ò ní palẹ̀ ikú ò ní nǹkan kan tí ó fa tẹ́gùn sí ewu òrìṣà. gbogbo ojú tó ń wò mí ikú ò ní pa yín. inú mi ó kàn dùn kan jẹ́ pé ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi kẹ́ ẹ mọ́ bá wa wo Aláyàkí TV. sinimá tuntun tá a pè ní Ayé Ọ̀tẹ̀ ibẹ̀ lẹ́tì wò ibẹ̀ lẹ́tì mọ́rú pátí èmi Olúmọkò náà kó ń bẹ̀ ẹ ṣeun. àlàyé tó ṣe yìí ló ṣẹ̀ṣẹ̀ yé mi